ṣe rí i pé ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ṣe rí i pé Ọlọ́run ló yẹ kí á bẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Ọlọ́run ló yẹ ká bẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Àìgbọ́kànlé èèyàn asán ló máa ń já sí o. Ọ̀rọ̀ yìí tún kọ́ mi lẹ́kọ̀ọ́ ayé sí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n tún fi ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi kọ́ ẹ̀kọ́. Gbogbo owó tí ó jẹ́ pé ó máa ń gbọ́kànlé èèyàn tó máa ń wò pé gbogbo ohun tí ó bá fẹ́ ṣe tó bá ti rí àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkàn yẹn máa ń balẹ̀ pé ní tí mo fẹ́ dáwọ́lé lórí kò sọmọ náà tí mo ní lágbájá má gbọ́kànlé èèyàn ṣe nǹkan o, má gbọ́kànlé èèyàn dáràn o. Ẹ dá sí mi lọ́rùn aléèyàn tí ó bá wa tán. Má gbọ́kànlé èèyàn dáwọ́lé oríire kan tí pààrẹ ọ̀ka o. Tó o bá gbọ́kànlé èèyàn tó lọ dáwọ́lé oríire kan tí pààrẹ ọ̀ka, oríire kan tó ju ọ lọ, o lè rí èèyàn bá oríire yẹn ò lè parí o ò lè láṣeyọrí lórí ẹ o. Bẹ́ẹ̀ náà ni má gbọ́kànlé èèyàn dáràn o. Tó o bá lọ fantágbára rẹ ọ̀ka, tó o gbọ́kànlé èèyàn páwọn kan náà máa yọ tí wàhálà rẹ̀ bá dé. Wàláhì ọjẹ́ tán nìyẹn o. Kí ló jẹ́ kí n sọ eléyìí? Gbogbo wa la rí press conference Ṣèyí Mákindé lánàá. A rí ní tí Ṣèyí Mákindé sọ nínú press conference tó ṣe. Ó ní stampede tó bá ṣe l'Abuja, tó bá ṣe ní ilẹ̀ Yíbò, ó ní kọ̀ọ̀kan tí wọn bá wá justice níbẹ̀ yẹn pé lọ́yọ̀ state ò máa wá justice. Léyìí tó sì já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbọ́kànlé Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi pé whereas Oríyọmí Hamzat àti Ṣèyí Mákindé ọ̀rẹ́ ni wọ́n close. Ṣèyí Mákindé ọmọ àmọ́ bí Oríyọmí kó bí ó ṣe ní sẹ́wọ̀n, ọmọ àmọ́ bí àwọn èèyàn ti fọkàn sí aspect yẹn pé Ọlọ́run máa lo Ṣèyí Mákindé láti má jẹ́ kí aburú kankan ó ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat àti Queen Naomi. Lọ́jọ́ ẹ máa sọ pé gbogbo èèyàn yẹn jẹ́ á máa kẹ́kọ̀ọ́ nípa tí bá ń ṣẹlẹ̀. Èèyàn kan lọ̀rẹ́ mi tí mo gbọ́kànlé jù, ẹbí mi kan ń bẹ tó lè dúró fún mi tí wàhálà bá dé. Ọ̀rẹ́ mi kan ń bẹ tó ń ṣiṣẹ́ ìjọba tí wàhálà bá dé, ọlọ́pàá ní ó máa dúró pẹ̀lú mi, kò ní jẹ́ kí aburú ó ṣẹlẹ̀ sí mi. My brother, Ọlọ́run nìkan lèèyàn lè gbọ́kànlé tí ò ní dáyàn. Ọlọ́run nìkan. Tó bá ti gbọ́kànlé nǹkan kan míì tó bá ti ju Ọlọ́run lọ, tó bá jẹ́ pé èèyàn ni èèyàn we are so dynamic in nature. Èèyàn lè ja ẹkulé at any fucking time. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí lódodo à ń wò pé Ọlọ́run ọba ni ó gbé ni ó la Alhaji Oríyọmí Hamzat, ṣùgbọ́n a sì tún wo àjọṣe Oríyọmí Hamzat. Èmi gangan mò ń ro àjọṣe Oríyọmí Hamzat pẹ̀lú Ṣèyí Mákindé. Mò ń wo àjọṣe àwọn méjèèjì pẹ̀lú bí Oríyọmí Hamzat ṣe fẹ́ràn Ṣèyí Mákindé. A ti ń fi àjọṣe yẹn jọ́ọ̀jì pé nǹkan kan ò lè ṣe Alhaji Oríyọmí Hamzat, Ṣèyí Mákindé ń bẹ́ẹ̀ fún. Bí gbogbo èèyàn náà dẹ̀ ṣe ń wo nìyẹn o. Ẹ̀yin ẹsẹ̀ ti wá gbọ́rọ̀ tí Ṣèyí Mákindé sọ lánàá. Ṣèyí Mákindé ní justice must prevail. Àwọn gbọ́dọ̀ àwọn méjèèjì máa fèsì trial, Queen Naomi àti Oríyọmí Hamzat. Léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn expect pé Ṣèyí Mákindé lè sọ. Kódà tó bá jẹ́ pé èèyàn kan lọ sọ síta tí ì ṣe pé àwọn èèyàn gbọ́ lẹ́nu Ṣèyí Mákindé direct, àwọn èèyàn á máa sọ pé rọ́ ni. Àwọn èèyàn ò ní gbàgbọ́. Ló fi jẹ́ sí pé gbogbo ohun tó bá fẹ́ ṣe nínú ayé rẹ̀ má gbọ́kànlé èèyàn o. Tó bá dẹ̀ ń ṣe ìkùnlọ́wọ́ fún èèyàn kan, má gbọ́kànlé pé òun náà máa kún ọ lọ́wọ́ níjọ́ tó bá níṣòro. Tó bá dúró tì èèyàn kan lénìí, má gbọ́kànlé ẹni yẹn pọ́ máa dúró tì ẹ́ lọ́la lọ́jọ́ tí wọn náà bá ní ìdí àdúró tì rẹ̀. Gbogbo ohun tó bá ń ṣe fún èèyàn lénìí, máa ṣe kíni, máa ṣe lillahi wa rasulihi. Má ṣe ń ṣe pé ọ máa sanjọ́ ohun tó ń ṣe fún un. Torí pé tó bá dúró bá rò bẹ́ẹ̀, tó bá já ẹkulẹ̀ wàhálà ni. Wa man yatawakkali ala Allahi
fàáwà hasibuhu Ọlọ́run nìkan lèèyàn lè gbọ́kànlé nínú ayé téèyàn ò ní kábàámọ̀ Ọlọ́run nìkan torí pé ẹni tí ó ń bẹ nílẹ̀ yìí gbogbo wa la mọ̀ pé Ṣèyí Mákindé ní agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè fi sọ pé ọya kódà tí wọ́n bá máa fèsì trial tí gbogbo challenges tán bá máa fèsì lórí ọ̀rọ̀ yẹn tí ó fi máa mọ níwọ̀n tí ò ní lágbára jù but now nígbà tí ẹni tó súnmọ́ wájú ẹni tá a gbọ́kànlé gan tá a wò pé lórí ọ̀rọ̀ yìí ó yẹ kọ́rọ̀ yìí dẹ̀ ó yẹ kó dẹ̀ kò yẹ kó le tó báyìí l'Àbújá ó ṣàṣẹlẹ̀ wọn àárẹ̀ sí ẹnì kankan níbi báyìí ó ṣẹlẹ̀ wọn àárẹ̀ sí ẹnì kankan tí ẹni tó wá já sí pé tá a rò pé ó yẹ kó la ẹni gangan nínú wàhálà òun gangan lọ́wọ́ sọ pé trial wọ́n gbọ́dọ̀ fèsì trial ṣe rí i pé ọ̀rọ̀ yẹn ti ní nǹkan kan ní abẹ́ ó já sí pé ẹ jẹ́ á bá wọn bẹ lọ́ọ̀ ní o Oríyọmí Hamzat àti Queen Naomi ọ̀sán blind ẹ jẹ́ á bá wọn bẹ Ọlọ́run torí pé ẹni tí ó ṣẹlẹ̀ yìí ó ti lọ́wọ́ kan nínú o ó ti lọ́wọ́ àwọn alágbára kan nínú o ó ti lọ́wọ́ àwọn alágbára kan nínú o Alhaji Oríyọmí wọ́n ṣiṣẹ́ ìlú wọ́n dẹ̀ gbogbo àwọn tí wọ́n rán lẹ́wọ̀n sẹ́wọ̀n pa àwọn tí wọ́n rán lẹ́wọ̀n yẹn wọ́n ṣẹ̀ ní ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n rán lẹ́wọ̀n pátá wọ́n ṣe tán láti fight back o nínú tí mo rí nínú àwọn mo wòye mo jókòó pé kí ni ń ṣẹlẹ̀ gangan mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí Alhaji ti gbé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rán lẹ́wọ̀n àwọn tí wọ́n ti gba tán ti béèrè justice fún àwọn kan nípa àwọn èèyàn kan àwọn kan bẹ nínú àwọn tí wọ́n béèrè justice fún ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lẹ́wọ̀n nínú àwọn tí àwọn Alhaji bá àwọn èèyàn gba ẹ̀tọ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn so ẹlòmíì gbogbo àwọn so pàápàá jùlọ bàbá wa kan ní ìlú Ilé Ifẹ̀ bàbá wa kan ní ìlú Ilé Ifẹ̀ tí Alhaji sí ẹjọ́ rẹ̀ tán ṣe kéèsì ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ló fẹ́ backfire o gbogbo àwọn nǹkan yẹn ló fẹ́ backfire o ẹ jẹ́ á kún fún bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí ó ti kọjá bí ojú tí àwọn èèyàn fi ń wò ó ojú kékeré làwọn èèyàn fi mú ọ̀rọ̀ yẹn o wọ́n dẹ̀ fi ọwọ́ kékeré mú àwọn alágbára ti tẹsẹ̀ bọ́ o torí pé nínú gbogbo kéèsì Alhaji ṣe wọ́n ṣe kéèsì alágbára kan tó lámìlaka tó jẹ́ pé kéèsì yẹn gangan lọ́nà ró Alhaji kéèsì yẹn òun gangan lọ́nà ró Alhaji Oríyọmí àwọn èèyàn mọ̀ wọ́n tẹ́lẹ̀ o gbọ́n kéèsì yẹn tó wá jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n sí kéèsì yẹn lágbára gan nínú kéèsì tí ó backfire tó jẹ́ pé lábẹ́nú ó jẹ́ táwọn yẹn náà ti ń gbégbèsè lórí ẹ̀ lábẹ́nú ẹgbẹ́ gbogbo ọ̀nà náà fi fẹ́ gbé Alhaji ní gbogbo gbà yẹn gbogbo gbà tá Alhaji ń ṣe kéèsì yẹn lọ́wọ́ wọ́n fẹ́ wá kéèsì sálàjì lẹ́sẹ̀ wọ́n rí kéèsì wá sí wọn lẹ́sẹ̀ so this is an opportunity for them wọ́n ti rí eléyìí gẹ́gẹ́ bí opportunity fún wọn o láti fight wọn back wọ́n ti rí eléyìí gẹ́gẹ́ bí opportunity salamu alaikum abdullahi akojú wọn akojú dí àsìkò mọ́ wà live so Ìkirè tó ẹ bá amúdòdù bọ́ o so wọ́n ti rí kéèsì wọ́n ti rí ntọ́sẹ̀lẹ̀ yìí àwọn yẹn ń wá gbogbo means láti lè ṣe kíni láti lè gbé Alhaji láti lè pay back àwọn náà wọ́n fẹ́ retaliate gbogbo time yẹn wọ́n fẹ́ retaliate o àtìgbà tí Alhaji ti ṣe kéèsì yẹn làwọn yẹn ti ń wọ́ ọ̀nà láti retaliate o Ọlọ́run má fi wálẹ̀ fọ́tà mú o kọ́lọ́run má fi wálẹ̀ fọ́tà mú o kọ́lọ́run má fi wálẹ̀ láti gbà tí kéèsì yẹn ti ṣẹlẹ̀ kò sí ibi tọ́kàn mi ń lọ kò ju ibi ọkàn mi ò lọ sí kankan ju bí kéèsì yẹn lọ o gbogbo alama alágbára yẹn o kéèsì alágbára tí Alhaji ṣe kéèsì alágbára tí Alhaji ṣe Alhaji dẹ̀ ṣe titi wọn ní o wọ́n ṣe titi wọn fún Ọlọ́run ṣùgbọ́n àwọn alágbára lórílẹ̀‐èdè yìí wọ́n ṣòro bájà àwọn alágbára lórílẹ̀‐èdè ṣòro bájà so torí ìdí eléyìí
mi ò fẹ́ sọ́jú bí mo ṣe sọ yẹn lọ ọ̀rọ̀ yìí ṣẹ́gbọ́n tí ṣe Mákindé sọ gbogbo àwọn alágbára yẹn wọ́n mọra wọn o àwọn èèyàn dẹ̀ pé aláàjì ní gbogbo ìgbà yẹn wọ́n bẹ̀bẹ̀ lábẹ́nú wọ́n tó kódà àwọn tó láwọn ó fún àwọn fámìlì àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí nígbà yẹn wọ́n láwọn máa fún ẹ ní sí 100 million naira bí 200 million naira wọ́n máa fún fámìlì àwọn yẹn láti gba kéèsì yẹn kó lọ́wọ́ aláàjì wọ́n yarí wọ́n gbà aláàjì ọgbà ẹ dẹ̀ mọ̀ pé àwọn alágbára lílé tí yẹn bá ti ṣẹ̀ wọ́n they can only forget they can never forgive they can only forget they can never forgive wọn kì í dáríjì yàn àwọn alágbára ayé wọn kì í dáríjì yàn o àwọn alágbára ayé ò kì í dáríjì yàn so ṣùgbọ́n ọ̀rọ̀ Ṣèyí Mákindé ó tún jẹ́ ká kẹ́kọ̀ọ́ ayé ọ̀rọ̀ tó sọ lánàá nípa ọ̀rọ̀ yìí torí pé gbogbo àwọn èèyàn ti fọkàn sí pé Ṣèyí Mákindé is there for Oríyọmí Hamzat and Queen Naomi with their intimacy pẹ̀lú bọ́n ṣe jọ wà tálàjì fẹ́ràn Ṣèyí Mákindé tó bá nǹkan kan so àwọn èèyàn ti fọkàn sọ́dọ̀ Ṣèyí Mákindé pé at least Ṣèyí Mákindé máa ní ọ̀nà tó máa gbà render assistance so pé ọkàn fẹ́ paná ọ̀rọ̀ yẹn ló fi ní ká wà ní àhámọ́ náà ẹ wá gbọ́n tí Ṣèyí Mákindé mí ní ọ̀rọ̀ tó sọ o Ṣèyí Mákindé mí ní ọ̀rọ̀ tó sọ o lẹ́yìn mọ̀ pé kí ọ̀rọ̀ yẹn ti kú ní ojú lásán o physically wọ́n ti tọwọ́ bọ̀rọ̀ yẹn spiritually ọ̀rọ̀ yẹn ó tún ní nǹkan mìíràn ojú méjèèjì ẹ jẹ́ á fojú ẹ jẹ́ á wò ó spiritually ká tún wò ó physically ọ̀rọ̀ yẹn ti ní àwọn tí wọ́n ti tọwọ́ bọ ọ̀rọ̀ yẹn nínú látara kéèsì àwọn alágbára tálàjì ṣe pẹ̀lú àwọn tí wọ́n ti gba ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n ti bá gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn kan táwọn yẹn dẹ̀ tọrọ tí àwọn yẹn já sẹ́wọ̀n tọrọ àwọn yẹn já sẹ́wọ̀n nísìnyí yìí wọn ní kálàjì ó máa lọ sí inú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí alájì gan ti rán lẹ́wọ̀n wọ́n á bá wọn pàdé nínú ẹ̀wọ̀n wọ́n á bá wọn mọ̀kàn gbàdúrà kọ́lọ́ má jẹ́ kí wọ́n fi nǹkan kan sí alájì nínú ẹ̀wọ̀n tí wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rán lẹ́wọ̀n alájì máa pàdé wọn nínú ẹ̀wọ̀n so ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn wọ́n fẹ́ dá wọn náà padà sínú ẹ̀wọ̀n pé so ẹni tó bá dẹ̀ ti jẹ́ activist gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò lè ṣàfẹ́kù rú ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ gangan tí mo fẹ́ ká kọ́ ni pé ẹ má jẹ́ ká gbọ́kàn léyìn ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí ni pé àgbọ́kànléyìn wà máa ń yàtá wà kálí aláàláì fàáwà hásìbù wà máa ń yàtá wà kálí aláànásì fàáwà yakata tó bá ti gbọ́kànléyìn tó bá ti gbọ́kànlé Ọlọ́run yóò tó ṣùgbọ́n lákìn wà ń yàtá wà kálí aláànásì fàáwà yakata tó bá ti lè lọ gbọ́kànléyìn wà bá rẹ nílẹ̀ lẹ́ni o wà ṣubú o gbogbo àwọn tá a wá expect pé wọ́n á dúró fún aláàjì gbogbo wọn ti yẹwò o most especially Ṣèyí Mákindé sẹ́yìn bó ti yẹwọ́ Ṣèyí Mákindé ti yẹwọ́ o wọ́n lọ́ máa face trial nínú ẹni tí gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń fọkàn sí pé ó máa dúró pẹ̀lú aláàjì nìyẹn ló ti jẹ́ pé gbogbo ohun tẹ́nìkọ̀ọ̀kan wa bá fẹ́ fà gbogbo ohun tó o bá fẹ́ dáwọ́lé lóore má wojú èèyàn kan kó o tó dáwọ́lé oore rẹ pé ẹnìkan ló máa ràn ẹ́ lọ́wọ́ tó fi máa ṣàṣeyọ lórí oore yẹn torí tẹ́ni yẹn ọba ti ràn ẹ́ lọ́wọ́ lórí oore tó o fẹ́ dáwọ́lé yẹn mọ́ wàláhì ò lè ṣàṣeyọ lórí oore yẹn gbogbo oore tí a bá fẹ́ dáwọ́lé lórí má wo pé bọ̀dá kan ó ràn mí lọ́wọ́ tí bọ̀dá yẹn bá ti ràn mí lọ́wọ́ ni máa fi parí oore yẹn bọ̀dá kan máa help mi yẹ máa bá lọ ná tí bọ̀dá yẹn bá ti wá help mi so ẹni tó bá fún mi yẹn ni máa fi parí gbogbo ẹni tó bá ti ń dúró tó bá ti ń gbọ́kàn léèyàn lórí ní tó fẹ́ dáwọ́lé lórí ẹni yẹn ò ní ṣàṣeyọrí bẹ́ẹ̀ náà sì ni má gbọ́kàn léèyàn lórí pé o fẹ́ dáràn tó o bá dáràn ò lè rẹ́ni bẹ́ẹ̀ tán gbogbo àwọn tó o gbọ́kàn léèyàn gbogbo omi tó o fọkàn sí pé tó o bá bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní tó ń fà yẹn gbogbo wọn tó o fẹ́ fà nǹkan kan tó jẹ́ pé ní tó o fẹ́ fà yẹn ó lè bọ̀ sí wàhálà ó lè bọ̀ sí ẹ̀wọ̀n tàbí gbogbo ohun tó o bá fẹ́ fà nínú ayé ẹ má gbọ́kàn lẹ́nì kankan pẹ́ nìkan ń bẹ fún ọ
tó máa gba ẹ̀kọ́ nínú wàhálà yẹn tó bá ti ń lọ gbọ́kàn léèyàn pé tá a bá da ara ẹni dá sí lọ́rùn ẹ pààyàn sí mi lọ́rùn ẹ pààyàn sí mi lọ́rùn ẹ má wọrí aláwọn tó máa dá tí wàhálà rẹ̀ bá dé òní rẹ̀ ń dúró fún ẹ o ẹ wá wo ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí ṣé ká sọ pé èèyàn mọ èèyàn ni tábà ní a máa sọ pé kéèyàn mọ èèyàn Alhaji Oríyọmí mọ èèyàn ó mọ èèyàn ẹ wo Queen Naomi tá má lè èèyàn mọ èèyàn sí Queen Naomi ọmọ èèyàn sí ọmọ èèyàn àwọn yẹn ń fèèyàn sọ̀rọ̀ ni Alhaji Oríyọmí ọmọ èèyàn àfèèyàn sọ̀rọ̀ ni wọ́n ntọ́ wá ṣẹlẹ̀ yìí sọ yẹ kí wọ́n lọ́jọ́ méjì jọ mẹ́ta níbẹ̀ yẹn lẹ́ẹ̀fì mọ̀ pé n ti ń jẹ́ òfin ntọ́ lágbára ni o gbogbo mọ́mọ́ èèyàn tẹ́lómi ọmọ ṣe fúlẹ́ńgé mọ́mọ́ èèyàn ẹ dáràn sí mi lọ́rùn sẹ́ẹ̀rí Alhaji Oríyọmí ọmọ èèyàn ṣé Queen Naomi ọmọ èèyàn ex-wife Ọọ̀ni ex-wife Ọọ̀ni ṣé kọ́mọ èèyàn agbọ́kànléèyàn asán lọ́jà sí ẹ̀yẹn wá wo gbogbo àwọn tí Alhaji mójútó gbogbo àwọn ọmọ tí wọ́n ń tọ́ ní skul gbogbo àwọn ọmọ tí Alhaji Oríyọmí rán ní skul báwo ni tí wọ́n sì fẹ́ já sí wọ́n ti wọlé skul láti àná báyìí wọ́n ti wọlé skul látàná gbogbo àwọn ọmọ tí Alhaji Oríyọmí rán ní skul kí ló fẹ́ jẹ́ ìpín wọn tálàájì Oríyọmí bá lọ sẹ́wọ̀n látọjọ́ tí wọ́n ti wà níbi tán wà hàn máa ṣe bí dúkìá onídé dúkìá ò ṣe mójútó kọ̀sẹ́ni tó lè bá Alhaji Oríyọmí mójútó ntí wọ́n ń ṣe tí wọ́n ń mójútó nígbà tán sí níbi tán wà yẹn gbogbo ibi tálàájì ń dí kọ̀sẹ́ni náà tó lè bá wọn rí dí ntọ́lọ́ ń bá dáyàn nítorí rẹ̀ lọ́ máa ń rọrùn fún yàn ẹ wá wò ẹ jẹ́ ká wò ẹ wo àdúrà àwọn ọmọ kéékèèké tó ń lọ skul lábẹ́ Oríyọmí Hamzat ẹ wo gbogbo àwọn ọmọ tí wọ́n wà ní higher institution lábẹ́ Oríyọmí Hamzat ẹ wo àwọn ọmọ tí wọ́n wà lábẹ́ kẹrin Oríyọmí Hamzat ta ló fẹ́ mójútó wọn ta ló fẹ́ take care wọn ta ló fẹ́ máa sanwó skul wọn lọ ta ni ó máa bọ́ wọn ta ni ó máa fún wọn lóúnjẹ ṣé ẹ rí i pé tí ọ̀rọ̀ yìí tó bá lọ bá ẹni tí a fẹ́ tó bá bá yọ tí nǹkan bá ṣe Alhaji Oríyọmí Hamzat àwọn tí nǹkan ṣe pọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí kì í ṣe pé àwa náà tara ọmọ o a dẹ̀ bá wọn kẹ́dùn o láwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó máa wọn kú lan yusibana illa ma kataballahu lana nǹkan kan ò ní ṣẹlẹ̀ kọ́ lọ́wọ́ bá mọ̀mọ́ sí o ìdánwò ilé ìtọ́lẹ̀ ṣẹlẹ̀ mo nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́ kí Alhaji Oríyọmí ó tún kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ni torí pé ìdánwò ò ní ṣẹlẹ̀ kéèyàn ò mọ̀ rìnà rí àwọn nǹkan àwọn àìṣedéédéé kan àti àwọn akùdíẹ̀kùdíẹ̀ kọ̀ọ̀kan àṣírí ọ̀tá Ọlọ́run máa ń tú àwọn àṣírí ọ̀tá èèyàn tá àdánwò bá ti ṣẹlẹ̀ wàá dọ́ta mọ̀ wàá dọ́rẹ̀ mọ̀ ẹni tó rò pé ọ̀rẹ́ rẹ ni tí ìdánwò bá ṣẹlẹ̀ sí ẹ ìgbà yẹn ni wàá tó mọ̀ pọ́ta ẹni ẹni tó rò pọ́ta ni tí àdánwò bá ṣẹlẹ̀ ìgbà yẹn ni wàá tó mọ̀ pé ọ̀rẹ́ ni àdánwò ó máa ń tú àṣírí ìrìn àjò èèyàn ni Ọlọ́run máa ń tí ọmọ gbogbo ohun tó pamọ́ sí yàn tí ò yé yàn gbogbo ohun tó pamọ́ tí ò yé yàn àdánwò ni máa ń tú àṣírí rẹ̀ sí yàn lọ́wọ́ torí pé àwọn tó yẹ kó dúró fún ọ láàkó yẹn wàá padà rí pé ọ̀tá ni wọ́n ìgbà tó tí ì rí àdánwò náà ń ṣe bí ọ̀rẹ́ àwọn tó dẹ̀ rí gẹ́gẹ́ bí ọ̀tá tádánwò bá dé ó lè jẹ́ pé àwọn gangan ni wàá bá nípò ọ̀rẹ́ tí wọ́n á dúró tí wàá máa wò pé ṣé lágbájá ẹ káàárọ̀ sà wàá máa wò pé ládùúgbò tí mo ṣe fún lágbájá sóun lọ́wọ́ ayé ó ṣe báyìí sí mi nígbà tó ní problem mo dúró tì gbà tí mi wá ní sí ó yẹ kó dúró tì mí àdánwò yìí máa tú àṣírí ìkọ̀kọ̀ àwọn tó pamọ́ fẹ́ dà yóò tú sí ọlọ́ba yìí ìgbà yẹn ni wà á dọ́ta mọ̀ ìgbà yẹn wà á dọ́rẹ̀ mọ̀ so wọn nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́ kí Alhaji Oríyọmí kó kọ́ àwọn ẹ̀kọ́ kan nínú ìrìn àjò yìí ni o mo nígbàgbọ́
Ọlọ́run fẹ́ kí Oríyọmí ó dá ọ̀tá mà kó dá ọ̀rẹ́ mà kéèyàn ó sì má gbọ́kàn lé èèyàn kankan kéèyàn ó má gbọ́kàn lé èèyàn kankan pé ẹnìkan o bóyá torí pé èèyàn jẹ́ gọ́fúnọ̀ níta bá sí nínú ìlú yìí náà Ọ̀yọ́ state yìí àti ṣe láṣẹ àṣegbé láṣẹ torí pé ọmọ gọ́fúnọ̀ wàá rí i pé tó bá dá ọ̀ràn yẹn gọ́fúnọ̀ kò ní ràn ọ́ lọ́wọ́ ohun tá a bá fà nílùú Ọ̀ṣun state yìí àfàgbé ni torí pé ọmọ gọ́fúnọ̀ ọmọ àwọn èèyàn ńláńlá wàá rí i pé tí ọba dá ọ̀ràn yẹn tán àwọn tó ọlọ́mọ yẹn wọn ní yọjú Alhaji Oríyọmí mọ èèyàn ju bọ́n ṣe wà mẹ́yẹn lọ ṣùgbọ́n gbogbo àwọn tán mọ̀ mélòó náà wọn lọ yọjú ìwọ náà fi jọjà rẹ ayé máa kọ̀yàn lẹ́kọ̀ọ́ ni o inú ayé tá a wà yìí what's up like inú ayé tá a wà yìí ojoojúmọ́ ẹni tó rí rẹ̀ bá pé ó gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ nínú ayé fúnra rẹ̀ gangan ẹ̀kọ́ kan ni wo ohun tí ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ tá a máa sọ pé èèyàn mọ̀ èèyàn Alhaji Oríyọmí mọ̀ èèyàn kò yẹ ká sọ bẹ̀ yẹn kò yẹ tá bá tiẹ̀ máa fèsì trial gan ó yẹ ká gba béèlì wọn kò yẹ ká jẹ́ ká sọ bẹ̀ wọn tá bá tiẹ̀ máa fèsì trial báwọn èèyàn kó bílíọ̀nù sí jẹ tá dẹ̀ ń gba béèlì wọn tá ń gbalé lọ ṣẹjọ́ so in tó dẹ̀ ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá àwọn ni wọ́n gbébọn tí wọ́n yẹn lu àwọn èèyàn so kì í ṣe pé mistake ni tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ it's not intentionally tá a sọ pé bóyá àwọn náà digun ni wọ́n kó pẹ́ ni wọ́n dira ogun tí wọ́n wá lọ fi pa àwọn ọmọ nǹkan kan oore ni wọ́n fẹ́ ṣe ìkànlọ́wọ́ ni wọ́n fẹ́ ṣe àánú ni wọ́n fẹ́ ṣe Queen Naomi àní Alhaji Oríyọmí àánú ni wọ́n fẹ́ ṣe oore ni wọ́n fẹ́ ṣe tó di ṣe é rí i pé kò yẹ kí wọ́n lè gba béèlì wọn ní ìwòye títí wa pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ yẹn ní Ọ̀yọ́ state pẹ̀lú àwọn tálàjì Oríyọmí mọ̀ lọ́yọ́ state pẹ̀lú àdúrà àwọn èèyàn tí wọ́n mọ̀ yẹn pàápàá jùlọ in person of Ṣèyí Mákindé ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ńláńlá tí Alhaji Oríyọmí pa wọ́n mọ̀ wọ́n tọ̀nù wọn dáhùn ìwọ náà gbogbo àwọn èèyàn ńláńlá tó rò pọ̀ ọmọ yẹn they can turn you down at any fucking time they may turn you down at any fucking time tó bá ní ìdí wọn most àkó tó bá ní ìdí wọn most àkó tí Alhaji ní ìdí ìkúnlọ́wọ́ àwọn èèyàn jùrè ẹni tí ọba ní sọdíkún lẹ́sà yànfà òyà ọmọ àbúkú sí ń kọ̀rí ibú mi ní àdúgbò ìfìlíkì yá sí sọdíkún lẹ́sà yànfà òyà ọmọ àbúkú ọ̀rẹ́ tí ọba ti lè dúró tìyàn láàkó tí ara níyàn yà ọmọ àbúkú láàkó tí ìnira dé báyàn ọ̀rẹ́ tí ọba ti lè dúró tìyàn láàkó tí ìnira dé báyàn kọ̀rí ibùn mẹ́ni àdúwí fìlìkìyà ẹni tá a bá gbé sínú làákà yìí ọ̀tá ló yẹ ká perú ọ̀rẹ́ báwọn àkó yìí ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ lóòótọ́ o fún Alhaji Oríyọmí àti Queen Naomi àkó yìí ló yẹ kí wọ́n mọ ọ̀rẹ́ gidi àkó yìí làwọn ọ̀rẹ́ gidi ni wọ́n máa sáré lórí bí wọ́n ṣe máa kú níbi tán wà yẹn ẹni tí ọba ti wá gbégbèsè kó bá wọn sáré lórí ibi tán wà yẹn ó túmọ̀ sí pọ́ta ni fún wọn ìgbà tán àti ìdèbẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀tá ni wọ́n kàn sí bọ́ọ̀rẹ́ ni wọ́n kàn sí sí ọ̀rẹ́ lójú ni ọ̀tá ni torí pé àkó téèyàn tí èèyàn lè dọ́rẹ̀ mọ́ làkó téèyàn bá wà nínú ìṣòro ẹni tó bá ti wá dúró ọ̀tá fún yẹn láàkó téèyàn wà nínú ìṣòro yẹn ọ̀tá ni Ọlọ́run kàn fi ìṣòro yẹn tú láṣìírí ni torí pé Ọlọ́run máa fi ìṣòro èèyàn tú ọ̀tá èèyàn láṣìírí ni ẹni tó bá jẹ́ ọ̀tá ọjọ́ ìgbà tó bá ní ṣòro ni wà tó máa ọ̀tá téèyàn ọba tí ìní ṣòro ò lè dọ́ta mọ́ o I must tell you the fact that is the bitter fact tó ọba tí ìní ṣòro ò lè dá ọ̀tá mọ́ ó dìgbà tó ọba tó ní ṣòro kó o tó lè dá ọ̀tá mọ́ àtọ̀rẹ́ àtọ̀tá ní ọmọ ṣúgbà rẹ ni wọ́n á máa wá ọ wá lẹ́jọ́ máa fẹ̀yìn lẹ́jọ́ ó torí pé ò ní ṣòro kódà ó tún lè máa ṣe oore fún ọ̀tá ju ọ̀rẹ́ rẹ lọ torí pé ò lè dọ́ta mọ̀ nínú wọn ò lè dọ́rẹ́ mọ̀ ọ̀ntí ìgbà tó ọba tó ní ṣòro role tí àwọn èèyàn yẹn bá play tí àwọn gbogbo àwọn tí ń wá sọ́dọ̀ rẹ yẹn role tẹ́nìkọ̀ọ̀kan wọn bá play láàkó tó ní ṣòro yẹn òun ló máa differentiate ọ̀tá lélẹ́yìí ọ̀rẹ́ lélẹ́yìí ọ̀tá lélẹ́yìí ọ̀rẹ́ lélẹ́yìí ìwọ ni ló jẹ́ máa sọ pé gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń gbọ́kàn lé àwọn èèyàn ńláńlá tí ń bẹ lára wọn gbogbo àwọn èèyàn ńláńlá tí ń bẹ lára rẹ tó ti wò pé
tí nǹkan kan bá ṣẹlẹ̀ mo láwọn èèyàn lára torí pé èèyàn láṣọ èèyàn lóòótọ́ ṣùgbọ́n máa ń gbọ́kàn lé pé àwọn èèyàn ńláńlá tí ń bẹ lára rẹ yẹn èèyàn rẹ ni wọn o ọjọ́ tí ṣòro bá dé ni wọn àmọ́ pé wọn kì í ṣe èèyàn rẹ o ọjọ́ tí ṣòro bá dé ni wàá tó mọ̀ pé àwọn èèyàn ńláńlá gọ́vnọ̀ ni kọmíṣánná ni kinní kan ni ìgbà yẹn ni wàá tó mọ̀ pé tí ṣòro bá dé tó o bá ti pè wọ́n báyìí tán receive call rẹ tán tó o sọ ṣòro tó o ní fún wọn tó o bá padà pè wọ́n wàá rí pé wọn ò ní gbé call mọ́ wọn á block ẹni wọn ò ní gbé call mọ́ títí tí ìṣòro yẹn tó bá jẹ́ pé n tó máa mú ẹ̀mí ẹ̀ lọ ní títí ó fi mẹ́mí ẹ̀ lọ tó bá jẹ́ pé ìṣòro yẹn tó bá jẹ́ pé n tó máa já sẹ́wọ̀n ní títí ó fi já sẹ́wọ̀n wọn ò ní gbé call rẹ mọ́ tó o bá tún ti wá dé láti tọ́ ọ lọ yẹn wàá rí pé wọn ò ní bá ẹ̀ sí mọ́ wọn ò ní bá ẹ̀ sí mọ́ àfi tó o bá tó dé èèyàn padà tó o jẹ́ èèyàn padà tọ́lọ́ ń padà nàró rẹ̀ padà wọ́n á fẹ́ padà wá láti pé kán fẹ́ bá ẹ ṣe ẹni tó rí rẹ̀ ò bá pé yóò tún wá máa bá ru wọn ṣe. dó gọ́vnà gbọ́dọ̀ ṣe ń tó yẹ kó ṣe o àkàndéèmù gọ́vnà èmi kàn fi eléyìí sọ ìrírí káwọn èèyàn ó lè kọ́ ẹ̀kọ́ ayé gọ́vnà gbọ́dọ̀ ṣe ń tó yẹ kó ṣe o ṣùgbọ́n gbogbo àwọn ibi tí sáǹpìlì ti ṣẹlẹ̀ ebi àwọn gọ́vnà ń bẹ́ẹ̀ yẹn náà gọ́vnà bẹ́ẹ̀ yẹn náà àwọn èèyàn ńláńlá sì ń bẹ àwọn tí ó dẹ̀ ṣẹlẹ̀ sí àwọn ò tiẹ̀ mọ gọ́vnà láwọn tí wọ́n gbé ọ̀rọ̀ tán gbé afẹ́pin oúnjẹ kalẹ̀ gbogbo ibi tí stampede ti ṣẹlẹ̀ l'Àbújá ni ìgbàgbọ́ sọ ṣebí àwọn gọ́vnà bẹ́ẹ̀ president ń bẹ l'Àbújá títí wọn ò lé tó tẹ́lẹ̀ yìí ti mọ̀ pé eléyìí tá a bá wò spiritually ọlọ́wọ́nú tá a bá ní ká wò physically ọlọ́wọ́nú méjèèjì ọlọ́wọ́nú spiritually ọlọ́wọ́nú physically spiritually bẹ̀ ni pé àwọn kan ń bẹ tí tàlàájì Oríyọmí tó yẹ pé wọ́n ti pàṣẹ pé aláàjì gba ẹ̀tọ́ àwọn èèyàn lọ́wọ́ wọn tọrọ tí wọ́n ti já sẹ́wọ̀n ṣe bí wọn ní máa ṣàṣàlàjì ni irú èèyàn wa kan tí wọ́n ní tí aláàjì gba ẹ̀tọ́ àwọn èèyàn rẹ̀ tán gbà fún wọn tí wọ́n pààyàn sí òtẹ́ tí ti mọ ẹni wa nílé Ifẹ̀ ṣe bí àwọn yẹn ẹni tá à ń sọ yìí èèyàn kankan ní ayé tẹ́ bá sọ pé ní gẹ́ wà lára Nàìjíríà ó wà lára Nàìjíríà ẹni tá à ń sọ èèyàn lánàá ṣe pé ẹrù pẹ̀lú ẹni máa dákẹ́ spiritually ni ọ̀nà tálàájì ó gbà ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà máa sàn àwọn yẹn ò ní sùn nínú àdúrà nínú gbìyànjú pé kálàájì ọ̀sá ṣiṣẹ́ kóríyọmí ó ṣiṣẹ́ torí pé gbogbo ọ̀nà náà ń gbà náà fẹ́ fi mú àlàájì gbogbo bá tí ẹjọ́ yẹn ń lọ ẹjọ́ kan tálàájì ṣe ní Ifẹ̀ ẹjọ́ tó lágbára ẹjọ́ kan ẹjọ́ mọ́dúrà tó lágbára mi ò fẹ́ dárúkọ èèyàn kankan ẹjọ́ mọ́dúrà kan tí aláàjì ṣe nílùú Ilé Ifẹ̀ tọ́lọ́ndẹ̀ ní kálàájì ó sọ̀síìdì lórí ẹjọ́ yẹn ṣé ẹ mọ̀ pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbé aláàjì lọ sí Àbújá ṣé ẹ mọ̀ pé àkó yẹn wọ́n wá gbogbo ọ̀nà láti ro ẹjọ́ málàájì lẹ́sẹ̀ kán lè fi nǹkan kan gbé àwọn náà ṣùgbọ́n wọ́n rí ṣé ẹ wá ṣe bí àwọn tó ń gbégbèsè yẹn wọ́n á dákẹ́ àtìgbà yẹn náà ti ń wo ọ̀nà wo làwọn fẹ́ lò láti fi ṣe kíni láti fi fẹ́ takù aláàjì láti fi fẹ́ láti àwọn náà ń ronú wọn àdẹ jókòó wọ́n dájọ́ ọkú fún yàn wọ́n ti ilé iṣẹ́ rẹ̀ pa àwọn náà ò lè dúró wọn à lè dúró spiritually wọn à lè dúró physically wọn à lè dúró bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn bẹ́ẹ̀ tálàájì ti gbìyànjú láti gba ẹ̀tọ́ àwọn èèyàn kúrò lọ́wọ́ wọn ọ̀rọ̀ ẹlòmíì já sẹ́wọ̀n ọ̀rọ̀ ẹlòmíì já sí kán lọ yẹgi fún ọ̀rọ̀ ẹlòmíì já sí sentence to death látara ìwà burúkú tó wù láwùjọ tó jẹ́ pé ipasẹ̀ sí aláàjì lọ́rọ̀ wọn ṣe já sí ibi tó já sí yìí látara ìwà burúkú táwọn yẹn wù tọ́láyé wo pé ìwà tiẹ̀ yìí kò yẹ kó máa gbà ní èèyàn inú ẹ̀wọ̀n ló yẹ kó lọ máa gbé gbogbo àwọn tálàájì tí wọ́n béèrè justice lórí wọn yìí tọ́rọ̀ àwọn kan sì já sẹ́wọ̀n látara pé wọ́n gba justice fún àwọn kan gbogbo àwọn tọ́rọ̀ wọn já sẹ́wọ̀n yẹn ẹ dákun ṣé ẹ ṣe bí wọ́n á fojú re wo Aláàjì Oríyọmí
family wọn máa fojú rí o alájò oníṣègùn ń bẹ́nu wọn o babaláwo ń bẹ́nu wọn o àfáà ń bẹ́nu wọn o pásítọ̀ ń bẹ́nu wọn o ọlọ́sùn ń bẹ́nu wọn o ní gbogbo àwọn láwọn tọrọ wọn já sẹ́wọ̀n yìí o alágbára àwọn tó jẹ́ pé agbára ayé náà ń lò ó ń bẹ́nu wọn o. So lọ́jọ́ ń sọ pé spiritually ń tọ́sẹ̀lẹ̀ yẹn tá a bá fojú wò ó lọ́wọ́ spiritual nínú àìtàn tí pẹ̀lú bí ọ̀rọ̀ aláàjì tó ṣe wá rí tí wọ́n ní kán dìté wọn tí wọ́n tilé ẹjọ́ ní kán lọ fi wọ́n sí remind ọ̀rọ̀ yẹn náà ní spiritual nù ó tún wá ní physical nù ó tún ní physical nù àwọn kan wulẹ̀ ń bẹ tán fẹ́ bá Alhaji Oríyọmí Hamzat jà látara òdodo tí ń sọ látara ìṣesí tí ń ṣe látara ìwà tí ń hù àwọn kan fẹ́ bá Oríyọmí Hamzat jà nínú àwọn tí ó jẹ́ pé wọ́n ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tálàjì dẹ̀ ti béèrè justice tó jẹ́ pé wọ́n mọ kí ni ọ̀nà wo náà lè gbà bá Alhaji Oríyọmí jà kò sí ọ̀nà kankan fún wọn wọ́n rí ọ̀nà tán lè gbà bá Alhaji Oríyọmí Hamzat jà ṣùgbọ́n náà ẹ wá àwọn tó ṣẹlẹ̀ yẹn àwọn tó fẹ́ bá wọn jà tẹ́lẹ̀ wọ́n ti kó sí abẹ́ ìtọ́sẹ̀lẹ̀ yẹn láti bá wọn láti fáìtì wọn tí gbogbo yẹn bá ń pariwo oore náà ṣe o ẹ fi wọ́n sílẹ̀ o lábẹ́nú kí lẹ ṣe báwọn èèyàn máa ṣe àwọn èèyàn máa competition against àwọn èèyàn ní pé kí lòfin sọ kí ni justice wọn ní gbójú síta wọn kódà wọn ní sọ̀rọ̀ lórí social media bá ṣe ń sọ yìí láwọn tí wọ́n fẹ́ fight Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ìkànnà àwọn méjèèjì ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tán fẹ́ bá Alhaji Oríyọmí Hamzat jà ni wọ́n ń bá wọn jà tó kó bá Queen Naomi ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan Queen Naomi ni wọ́n fẹ́ bá jà tó tí ó kó bá Alhaji Oríyọmí Hamzat èèyàn kan nínú àwọn méjèèjì ó sì ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n dá ní kọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ fi ìyà rẹ̀ jẹ wọ́n bó ti ẹ̀jà sí pé gbogbo ọ̀nà táyé bá gbà láti bá yàn jà èèyàn ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ní kọ̀rọ̀ ni tọ́lọ́run fẹ́ fi fọ ẹ̀ṣẹ̀ èèyàn mọ́. èèyàn ti ṣe àwọn èèyàn so ibi táwọn èèyàn wá gbọ́kànlé ibi táwọn èèyàn fọkàn sí àwọn èèyàn fọkàn sọ́dọ̀ Ṣèyí Mákindé púpọ̀ o pé Ṣèyí Mákindé yóò ṣe dáadáa Alhaji Oríyọmí Hamzat Ṣèyí Mákindé kò ní fìyà jẹ wọ́n yóò mọ bí ó ṣe bá wọn paná ọ̀rọ̀ yẹn nǹkan kan ẹsẹ̀ gbọ́ ṣe ti wá rí lọ́jà pé ẹ má máa gbọ́kànlé yàn o gbogbo tó bá wà nínú ìdùnnú má gbọ́kànlé yàn tó bá tún wà nínú ìbànújẹ́ má gbọ́kànlé yàn pé yàn kan ló máa yọ ẹ níbẹ̀ gbọ́kànlé Ọlọ́run pé Ọlọ́run ló máa yọ ẹ níbẹ̀ ẹ jẹ́ nsọ kan fún yẹn tó bá lọ jásí pé Alhaji Oríyọmí Hamzat gbọ́kànlé Ṣèyí Mákindé pòun ló máa yọ àwọn bẹ̀ ṣe rí pé ìbànújẹ́ wọn ti lékún látànà àgbà àná ni Ṣèyí Mákindé sọ̀rọ̀ yẹn bóyá jẹta dé ni tó bá lọ jásí pé wọ́n gbọ́kànlé pé Ṣèyí Mákindé o yóò ràn àwọn lọ́wọ́ táwọn ò fi kúrò ńbẹ̀ yẹn tí irú ọ̀rọ̀ yẹn wá jáde lẹ́nu Ṣèyí Mákindé tí Alhaji Oríyọmí bá gbọ́ ìyẹn fún tó bá jẹ́ pé wọ́n gbọ́kànlé pò ń lo ọ máa ràn àwọn lọ́wọ́ ni o tí wọ́n bá gbọ́kànlé ṣé ẹ rí i pé wọ́n ti bá Àjàkulẹ̀ pàdé Ìmáàmù Ṣáfì dẹ̀ sọ pé ó ní mọ́dúlù kí ni jẹ́ ìyẹpẹrẹ ìlà fi tọ́mà ẹni bá ti máa gbọ́kànlé yàn tó bá ti máa gbọ́kànlé nǹkan wàá máa bá ìyẹpẹrẹ pàdé wàá máa yẹpẹrẹ ni wàá máa bá Àjàkulẹ̀ pàdé ẹni ó bá ti máa gbọ́kànlé nǹkan tó bá ti gbọ́kànlé oúnjẹ ó wà ní ìgboro oúnjẹ tó wá gbé lẹ́nu ilé o ti wá wò pé oúnjẹ tí ń bẹnu ilé yẹn tí ń bá délé mà kọ́kọ́ jẹ ná má gbọ́kànlé tún fáìn mí sí tó bá délé ẹran lè ti jẹ èkúté lè ti jẹ èèyàn lè ti jẹ kí ló bá pàdé yẹn ìyẹpẹrẹ ó bá Àjàkulẹ̀ pàdé nìyẹn gbogbo pòsíṣàn tó bá wà má gbọ́kànlé yàn má sì gbọ́kànlé nǹkan kan ju Ọlọ́run lọ tó bá já sí pé Ṣèyí Mákindé náà gbọ́kànlé sẹ́rí pé omi tán lẹ́yìn ẹja ṣùgbọ́n tán bá gbọ́kànlé Ọlọ́run pò ń lọ máa yọ àwọn kó ń bẹ̀ yẹn
wàláhì omi ọ̀tàn lẹ́yìn ẹja ló fi já sí pé ẹja bá wọn bẹ lọ́ọ̀ ni o ẹ má jẹ́ àbá wọn bẹ yẹn kankan mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá Alhaji Oríyọmí àti Queen Naomi bẹ́ yàn ẹ má bá bẹ ẹnìkan kan mọ́ Ọlọ́run ni ẹja bá wọn bẹ̀ ẹnìkan kan ò ní nǹkan kan ṣé ẹ ti rí báyẹn ẹni tá a gbójú okùn lé ọ̀jẹ̀ ni agbá o according to Yorùbá proverb ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ni agbá o bí àwọn Yorùbá ṣe máa ń pa òwe nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń lọ bá yẹn amalekun Alhaji Oríyọmí ẹ̀rẹ́ dákun bó lẹ́sìn fẹ́ sọ ẹlòmíì gan ọ̀tá ó mú Alhaji Oríyọmí lọ́tà o kọ̀ọ̀kan gbé sójú ni o kò gbé sójú ni o torí ìdí eléyìí gbogbo àwọn ẹtẹ́ ẹ̀ bá ti ẹ̀wọ́ lá nǹkan kan mìíràn ẹ̀wọ́ lá gbogbo àwọn tí ń bẹ lábẹ́ Alhaji Oríyọmí tó jẹ́ pé àwọn Alhaji Oríyọmí lọ́lọ́run lò láti máa gbọ́ bùkátà wọn tẹ́ ẹ̀ bá wọlá nǹkan kan mìíràn ẹ̀wọ́ lá àwọn tí ń bẹ lábẹ́ àwọn tó jẹ́ pé abẹ́ Queen Naomi ni wọ́n wà tó jẹ́ pé Queen Naomi ni gbọ́ bùkátà wọn gbogbo ìdájọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe lé wọn lórí ẹ dákun ẹ bá wa ṣe ní fúfúyẹ́ ẹni tí sọ ẹni justice must prevail ẹni a gbọ́dọ̀ fèsì trial gómìnà ní o ní tẹ́ ẹ bá sọ lábẹ́gẹ́ o àwọn ò ní ìdájọ́ kankan tá a fẹ́ àdéhùn kankan tá a fẹ́ sọ ìgéǹsì èmi kàn sọ eléyìí káwọn èèyàn ó lè kẹ́kọ̀ọ́ ayé èèyàn ò kì í gbọ́kàn léèyàn èèyàn sì jọ́rẹ́ mi kò ní kọ́ mọ́ dáyàn òun ní tèmi ń sọ ìdí pé báyà mo fi ń sọ̀rọ̀ pé mi ò sọ̀rọ̀ sí gọ́fìnà o mi ò sọ̀rọ̀ sí gómìnà o mi ní sí gómìnà sí ọ̀dà o a máa béèyàn nípò èèyàn kò sí béèyàn ò ṣe ní máa ṣiṣẹ́ èèyàn ṣùgbọ́n mo kàn fẹ́ kí gbogbo àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ ayé pé n ti ń jẹ́ ayé ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kò sí èèyàn tó o bá fẹ́ soríire prepare oríire rẹ fúnra rẹ má gbọ́kàn lé èèyàn pé èèyàn kan ló máa kún ọ lọ́wọ́ tí wàá fi débi o tí wàá fi ṣàṣeyọrí lórí oríire yẹn ẹnìkan ò ní kún ọ lọ ẹni tó bá wù kó máa kún ọ lọ tí wàá fi ṣàṣeyọrí yẹn ó máa pa fóònù ẹ létí ni o tàbí kó má gbé kọ́ rẹ máa o ayé òkè ń bá lùsà ṣe o wọn náà láyé máa ń bá ṣe o ẹni ọba tó wá ti dókè tọ́lọ́ ń kẹ́ àwọn èèyàn máa àtọ̀tá àtọ̀rẹ́ ni wọ́n á máa sáré lọ sọ́dọ̀ rẹ̀ ìwọ níṣòro ìgbà yẹn ni wàá mọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ fún yẹn gangan ọ̀tá rẹ̀ ni wọ́n ìgbà yẹn ni wàá mọ̀ pé àwọn tó rù sórí yẹn tó gbé sórí yẹn tó ń pariwo wọn kiri tó gbé sórí tó ń jà nítorí wọn lọ́dọ̀ àwọn èèyàn ìgbà yẹn ni wàá tó mọ̀ pé ọ̀tá rẹ̀ ni wọ́n tó ọba tí ìníṣòro ò ní dọ́tà mọ̀ ò ní dọ́rẹ̀ mọ̀ mo nígbàgbọ́ pé ibi tí Alhaji Oríyọmí wà àti Queen Naomi wà ibi tí wọ́n wà nísìnyí wọ́n á ti dọ́tà mọ̀ wọ́n á ti dọ́rẹ̀ mọ̀ wọ́n á ti mọ̀tá wọ́n á ti mọ̀rẹ́ so torí ìdí eléyìí èmi ń sọ eléyìí ká lè bá a ṣe kíni ká lè bá a kẹ́kọ̀ọ́ ayé ká lè bá a mọ tí wọ́n ń pè léèyàn èèyàn lẹ́rí yẹn gbogbo ipò tá a bá bára wa ẹ má jẹ́ àgbọ́kànlé yàn kan tá a bá bára wa náà sọ̀rọ̀ má gbọ́kànlé yàn kan pọ́n lọ́ máa yọ ẹ pé mo ti mọ gọ́fúnọ̀ mo ti mọ sẹ́nítọ̀ wọ́n máa wá gbà mí lẹ̀ má gbọ́kànlé wọn pọ́n máa wá gbà ẹ lẹ́ o ráàyè tiẹ̀ o they after their life only and their children only ìgbésí ayé ara wọn tọmọ wọn àtìyàwó wọn nìkan lọ́kàn wọn o ìgbésí ayé rẹ̀ ọkàn wọn o ìgbésí ayé rẹ̀ ọkàn wọn o yọtọ̀ ọba ní sòrò wà má pé ìgbésí ayé rẹ̀ ọkàn wọn o torí pé Ọlọ́run gbé ọ̀gá lọ́jẹ́ kan máa bẹ́ẹ̀ ṣe o ìjọ tó lọ́run bá ti rẹ̀ ọ́ tó bá ti já ọ wálẹ̀ báyìí ìjọ tó bá ti jábọ́ kó lè ń bi àgbéga yẹn ìjọ yẹn wọn àbẹ́ẹ̀ ṣe máa o wọn àbẹ́ẹ̀ ṣe máa o torí ìdí eléyìí ẹ̀kọ́ leléyìí jẹ́ fún wa ẹni tí Ṣèyí Mákindé ṣe ẹ má jẹ́ ó bá wa lójijì ẹ fi Ṣèyí Mákindé lẹ̀ Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ ká bá wọn bẹ̀ kọ́lọ́run bá ọ là wọn torí pé wọ́n ní àwọn tí ń bẹ lábẹ́ wọn tọ́pọ̀ tí wọ́n ń jẹun àwọn tí ń kàwé ń bẹ lábẹ́ Alhaji Oríyọmí Hamzat àwọn tó yẹ pé Alhaji Oríyọmí Hamzat àwọn ni wọ́n ń fún wọn lóúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ àwọn ọmọ wẹrẹ tí ń lọ skul lábẹ́ Alhaji Oríyọmí Hamzat pọ̀ àwọn tí tán wà ní higher institution tó yẹ pé Alhaji Oríyọmí Hamzat ní kétà fún wọn wọ́n pọ̀ láwọn ọmọ aláìní àwọn ọmọ òrukàn tí wọ́n ń kétà fún ẹ dákun tírú ẹni yìí tó bá wá ṣẹ̀wọ̀n tírú ẹni yìí bá ṣẹ̀wọ̀n ta ló fẹ́ kétà fún gbogbo àwọn nǹkan yẹn ta ló fẹ́ mójútó gbogbo àwọn nǹkan yẹn ẹnu bí wọ́n ṣe wà ń bẹ̀ yẹn Ọlọ́run ló mọ iye ìnira irú ìnira tí àwọn tí Alhaji ń kétà fún Ọlọ́run ló mọ irú ìnira tán máa wà nínú rẹ̀ báyìí torí pé wọn ọ̀rẹ́ nìkan kétà fún wọn
bùkátà tọ́lọ́run bá gbé sí yàn wájú ẹnìkan kan ò lè lágbára àti gbọ́ kọ́lọ́run ọba wa là wọ́n o àtàyè Oríyọmí àti Queen Naomi àwọn méjèèjì Ọlọ́run dákun bá wa là wọ́n Ọlọ́run 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 tó bá jẹ́ pẹ́ṣẹ̀ kan náà ni wọ́n ṣẹ̀ tí wọ́n fi ń kojú ìṣòro yìí Ọlọ́run dákun bá wa ṣàforíjìn fún wọn o kó bá wa yáfi wọn bá wa ṣàmójúkò fún wọn bisimilahi alfatiha bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqima siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ẹ kọ́ lílé yìí o má gbọ́kàn lé yẹn wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹni tó bá ti dúró tọ́lọ́hun tó gbọ́kàn lọ́lọ́hun Ọlọ́run ọba ó tó wa man yatawakkal ala nasi fa huwa yakata tó bá ti gbọ́kàn lé yẹn wàá ṣubú dànù ni o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.